ayé mọ̀ ń yí o a mọ̀ ń tọ́ Lékan Akínyẹmí òun náà lẹ́ ń wò yìí tó gbé agbárí èèyàn dání bí ohun tó wó máa dálẹ̀ agbára owó mọ̀ níka ò kódà ohun tí owó máa sún ẹlòmíì sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n máa kó sí i lọ́wọ́ á fẹ́ lè pọ̀ ju èyí tí wọ́n fi ń sun irin lọ. Ìṣẹ̀lẹ̀ ńlá yìí ló máa ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Ògùn ní agbègbè kan tí wọ́n pè ní car wash tó wà láàrin Àdátán àti Mall Junction. Òun náà ni wọ́n máa sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ti Lékan Akínyẹmí tó ti lọ gé orí olórí láti lè fi ṣe ètùtù ọlá. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n máa fi di ọ̀rọ̀ náà múlẹ̀ látẹ̀wọ́ ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn náà arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá òun náà ló máa sọ wípé arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Nájímù Balógun tí wọ́n sin bàbá wọn sí agbègbè kan eléyìí tí wọ́n pè ní ìsàlẹ̀ ìtòkò tó súnmọ́ ibi tí Olúmọ wà ìyún ní Ìkìjà nílùú Abẹ́òkúta ní àwọn àbúrò rẹ̀ ni wọ́n máa sọ fún wípé àwọn kófìrí wípé àwọn ń gbé ọwọ́ apá èèyàn kan níbi tí wọ́n sin bàbá wọn sí. Ìgbà náà ni Nájímù Balógun lòun náà tẹkọ̀ létí ló bá débẹ̀ ló bá rí wípé àwọn ti ráwọ́ apá èèyàn ń bẹ̀ wípé àwọn èèyàn ti ń wá síbi sàárè bàbá wọn yìí ṣé kì í ṣe pé nǹkan táwọn ń rò òun náà ní í ṣẹlẹ̀ òǹdèwájú òǹdẹ̀jọ́ òǹdẹ̀yìn òǹdàsọ̀ ló fi mú Nájímù Balógun láti tẹkọ̀ létí lọ sórí àgọ́ ọlọ́pàá yìí tó wà ní Àdátán láti fi tó wọn létí pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó di ọjọ́ 23 nínú oṣù táwa yọ ọjọ́ àìkú Sunday òun náà ni àwọn ọlọ́pàá ni wọ́n lọ wo bẹ̀ tí wọ́n sì wú gbogbo sàárè ọ̀hún náà nígbà tí wọ́n máa dí ara òkú tí ń bẹ́ẹ̀ tó jẹ́ bàbá Nájímù Balógun ni wọ́n rí wípé kò sí orí mọ́ lára ara yìí orí ọ̀hún rèé lọ́wọ́ Lékan Akínyẹmí. Àwo gangan wá ní náà ni wọ́n ṣe wá padà mọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti rí wípé lóòótọ́ àti lódodo òun ni ìròyìn tí Nájímù Balógun tó wá fi tó wọn létí yìí láìfìmí ní ṣe méjì rárá. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àyábẹ̀lẹ̀ Obiade ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọn lọ́tún àti lósì àṣẹ̀yìnwọ́ àṣẹ̀yìnbọ̀ ni wọ́n wá ká Lékan Akínyẹmí lọ́wọ́ pálábá rẹ̀ ṣẹ́gi ni wọ́n padà rí orí òkú bàbá Nájímù Balógun ní ọwọ́ Lékan Akínyẹmí ilé tó ti ń dọdẹ ibi sàárè ọ̀hún náà ní gbogbo ìgbà a lọ lọ́sàn-án a lọ lóru a lọ lóòrọ̀ a máa sọ àwọn èèyàn bọ́wọ́ bá ti pa tẹ̀sẹ̀ bá ti pa ló ti mọ́ gbẹ́lẹ̀ tó sì gé orí ọ̀hún náà lọ lásìkò ìgbà tó rí ilẹ̀ ọ̀hún náà gbẹ̀dẹ̀ ibi tí ara wà. Ṣé ohun tí ìṣẹ́ àtòṣì tó wá ń sún àwọn èèyàn sí rèé lórílẹ̀‐èdè Nàìjíríà àbí àìlè ṣiṣẹ́ àbí ọ̀lẹ tó wá gbé orí olórí dání eléyìí tí ó fẹ́ fi ṣètùtù ọlá kóun náà lè dọ̀lọ́lá kó lè dolówó nílé ayé yìí. Ẹja wá jọ gbé yẹ̀wò ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV ǹjẹ́ gbogbo ìgbà tí Lékan Akínyẹmí èyí tó fi ń dọdẹ bí yóò ti gorí olórí lọ níbi tí wọ́n ti ní kó mórí wá tó bá jẹ́ ìgbà náà ló fi gbogbo agbára ọ̀hún náà sẹ́nu iṣẹ́ ṣe bí ìgbìyànjú lóníkálukú wá ń gbà Elédùmarè yìí náà ló ń fàlùbáríkà ṣiṣẹ́ kó wá wá. Ẹ wò ó nígbà tí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ìwádìí wọn tí wọ́n sì rí wípé Lékan Akínyẹmí òun náà ni ó ṣiṣẹ́ láabi yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n fi kélé òfin gbé tí wọ́n sì gbé lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ sì jẹ́rìí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n tàpá síwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn nínú ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni wọ́n ní kó gbé orí eléyìí tó gé ọ̀hún náà kó gbé dání
ó di dandan béèyàn bá ní sùúrù ajẹnu tó jẹni lọ lọ́jọ́ ọjọ́ kan. ẹni bá ṣògo owó tó ṣètùtù ọ̀la bẹ́tùtù ọ̀la bá ṣe jẹ́ fún un. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn ni wọ́n sọ wípé onítọ̀hún ó ti kádàrá orí owó látọ̀run wá ni. kí ló wá dé tó ní kálukú wa tá a wá fẹ́ ní sùúrù tó jẹ́ owó tá a fẹ́ ní fúnni ọdún mẹ́wàá a fẹ́ ní fún ọdún kan. ẹ wo wọ́n ti ní wọ́n ti gbé Lékan Akínyẹmí lọ sí ẹ̀ka àwọn ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn ìyún state CID láti lè ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ dáadáa bóyá àṣẹ̀ṣẹ̀ ṣe iṣẹ́ Lékan Akínyẹmí kọ́ rèé bóyá orí àkọ́kọ́ tó máa kọ́kọ́ gé òun kọ́ leléyìí kódà àwọn tó ń ṣe agbódegbà fún bóyá òun gan kan ló fẹ́ lò ó bóyá àwọn kan wà tí wọ́n fẹ́ lò fún Babaláwo Lékan Akínyẹmí. iṣẹ́ ìwádìí ó ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ báyìí. ẹ wá gbọ́ báwo ni ọkàn àwọn Nájímù Balógun báwo lọ́kàn wọn ṣe fẹ́ balẹ̀ ṣe ni wọ́n máa rò wípé orí bàbá wọn òun náà ní Lékan Akínyẹmí ló gé báyìí tó wá ń gbé tó fi ń wọn àwọn aráàlú. Ǹṣèpò tún mú ìbànújẹ́ ọkàn padà wá sí inú ọkàn àwọn mọ̀lẹ́bí Nájímù Balógun tí wọ́n ti gbàgbé pé àwọn ti sin bàbá àwọn tipẹ́. Bàbá ló tún padà wá báyìí wọ́n ti sin ara bàbá lọ́tọ̀ wọ́n tún padà sí òní lọ́tọ̀. Èdùmàrè kó gbà wá lọ́wọ́ àwọn amòòkùnṣìkà tó jẹ́ wípé wọn ní èpò lójú rárá o tó sì jẹ́ pé awọ dájú báyìí òun náà nírú wọn ṣe. ẹ wò ó àrà mẹ́rìírí lélẹ́yìí gbogbo nǹkan tó sọra rẹ̀ dé gbìyànjú tẹ̀ bá a ti ń pàkan nìkan rú ọwọ́ pálábá Lékan Akínyẹmí tó ṣẹ́gi eléyìí ò tún ní kó tún kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n o tún sì gbá àṣírí àwọn ẹlòmíì tó tún sì máa tú láàrin ọ̀sẹ̀ tá a wà yìí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV. ẹ má gbàgbé ẹ bá wa share ẹ jẹ́ kó délé kó dóko. ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ subscribe sórí ìkànnì YouTube yìí ẹ tẹ notification bell lóòrèkóòrè tá a bá ti ń gbé ìròyìn wá àti ìtàn àdáyébá ilẹ̀ Yorùbá kẹ́ ẹ lè mọ náǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.